Sheikh Akeugba Gold ní ẹ̀kọ́ ńlá pàtàkì ó ní ìpadàbọ̀ Emir Sanusi Lamido Sanusi jẹ́ fún gbogbo àwọn ọba aládé nílẹ̀ Nàìjíríà àtàwọn tó dipò òṣèlú mú lórílẹ̀-èdè yìí pàápàá jùlọ gbogbo àwọn aráàlú lápapọ̀. Tẹ́yìn èèyàn bá gbàgbé wípé gọ́vnà àná ní ìpínlẹ̀ Kano State ìyẹn gọ́vnà Umar Ganduje ló ṣe bẹ́ẹ̀ ló yọ Emir Sanusi Lamido Sanusi kúrò lórí oyè látàrí èdè àìyedè kan tó wáyé láàrin àwọn méjèèjì tó sì fi ẹlòmíì rọ́pò gẹ́gẹ́ bí ọba ní ìpínlẹ̀ ọ̀hún. You know, by the time announcement was made that I had been removed for insubordination, you know, that is the word, insubordination. And you will think that somebody who says you're subordinate to him is somebody who is superior to you. Kódà níbi tí wọ́n gbógun ti Emir Sanusi dé wọ́n bá ní ìṣẹ́ tó sálè kúrò nílùú ọ̀hún ni. Àmọ́ lónìí ìwà nǹkan tí Ọlọ́run gbéṣẹ́ ẹ̀ dé wọ́n ní orí tí ó bá ti jọba kò sí irú ìṣòro tó lè dé bárú ẹ̀dá bẹ́ẹ̀ yóò padà jọba òun yóò sì dádé ọ̀hún ní dandan ni. Gọ́vnà Abba Kabiru Yusuf tó jẹ́ president governor ní Kano State ló tún àṣẹ gọ́vnà Ganduje tàná ó tún yí padà ó sì dá Emir Sanusi Lamido Sanusi padà sórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba ní ìpínlẹ̀ Kano State. Ẹ̀yin èèyàn abẹ́rẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ tó lágbára lélẹ́yìí. Kí wá ní ẹ̀kọ́ pàtàkì gan tí Sheikh Akeugba Gold ń pe àkíyèsí gbogbo wa sí nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Emir Sanusi Lamido Sanusi yìí àti pàápàá gan kí lẹ̀kọ́ pàtàkì tí Sheikh Akeugba Gold point out fún Emir Sanusi Lamido gan fúnra rẹ̀ tí ó yẹ kí ó kọ́ látàrí ìlàkọjá tí ó là kọjá tọ́nà sì kádàrá wípé kò borí ẹ̀ yìí. Ọ̀rọ̀ máa pọ̀ nùwé kọ́bọ̀ o àfi kẹ́yìn èèyàn máa fi ọkàn tẹ̀lé mi mò ń bọ̀. Sórí ìkànnì DigiNaija Television tẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ láìkì ẹ fèrò yín nípa tí mo mú wáyé sọ sí comment káàjọ máa tàkùrọ̀sọ kẹsì má gbàgbé láti máa bá mi share fọ́nrán yìí kó máa lọ káàkiri lórí ayélujára. Ẹ jẹ́ ń gbé Sheikh Akeugba Gold wọlé ọ̀hún rí ẹ̀jẹ̀ àjọgbọ́. Àwọn àfáàǹsì àyà yìí tú bá dánwò bá kányàn wọn ò ní sáṣẹ sùúrù máa wọlọ́ níran èèyàn kí wọlọ́run níran ntọ́lọ́run sọ ni pé àwọn tí wọ́n lè ní sùúrù tó o bá calm down o lè mọ̀nà tó ń lọ. You have to calm down bàdánwò bá dé kọ́kọ́ accept ẹ̀ bàdánwò lóde ikú kọ́ lọ́kàn. Àìmọye èèyàn tó lọ jásẹ́ tó lọ já rẹ̀ sí top Mainland Bridge tó kú dànù ìṣẹ́jú kan tó kú tọ́lọ́run ṣàánú ẹ̀ lọ parẹ́. Àdánwò wo ní nǹkan tí ọ̀kẹ́ nìkan rí wọ́n ti lé ọba lórí ìtẹ́rí tí wọ́n tó dá padà ọ̀kan ní ti Emir Sanusi àti olówó tó dolùsì tó tún wá padà dolówó yamura lẹ́yìn ìgbà náà àti rẹni tó síkì fógún ọdún tó padà wá lálàáfíà tẹni tí ò síkì pẹ́ẹ́pẹ́ ẹsẹ̀ jáde láyé àti rẹni tó jẹ gbèsè táyé ń lé kiri pọ́ ní gbèsè ni tó bọ́nú gbèsè tó tún wá dolówó ẹni ọjà ń gbèsè lọ́wọ́ àdẹni tí tó náwó lórí ààrẹ rẹ̀ òní tún wà náwó lé lórí pé kọ́ mọ́ bàá kú ètò Ọlọ́run ni ẹ̀dá kan ò lè mọ géèmù Ọlọ́run àfọlọ́run tó dá yàtọ̀run bàbá sẹ́rí sọ́ọ̀bìrì ibi tí mo fẹ́ lónìí Bashir ẹ fún wọn ní ròdùnú àwọn tí wọ́n lè calm down tí wọ́n wá lè re-strategize tí wọ́n wá lè plan àmọ́ lásìkò tádánwò kan lọ́wọ́ kó o máa sọ̀rọ̀ fẹ́tàfẹ́tà wọ́rọ́wọ́rọ́wọ́rọ́ bó ṣe ń kọlu gbá ló ń kọ́ làwọ́ ẹ̀dá lè má bọ̀ bí àdánwò yẹn. Ìwọ wẹ́ Emir Sanusi àdánwò kan ó mà pé àdánwò gidigidi lélẹ́yìí gbogbo bí ṣe ń sọ̀rọ̀ fatafata tẹ́lẹ̀ ó calm down èèyàn fẹ́ lè mọ gbọ́rọ̀ rẹ̀ mọ́ ń ta ọwọ́ hibernate ọlọ́gbórí pamọ́ bàdánwò bá dé kó o ní environment bí àdánwò yẹn ká ẹ má nígbà mi kó o lè ráyè ronú pé kí ló kàn kí ni way out lọ strategize ọba tó dá pẹ́ẹ̀nì náà lọ́dá òyìnbó tó dá pẹ́ẹ̀nì lọ́dá reza kádàrá ń wájú ọlọ́run yẹ mo lọ umayẹsà wọ youth beach anytime lọ́lọ́run lè pa kádàrá bú rẹ ní tí ò sínú kádàrá ọlọ́run lè kọ́ bẹ́ẹ̀ anytime. Wà ń da umulikita ọ̀dọ̀ Ọlọ́run níyà gbogbo àkọsílẹ̀ wà báralẹ̀ wọ́n fi ìbànújẹ́ para ẹ̀ Sanusi ò fi ìbànújẹ́ para ẹ̀ ó lọ rí strategize ọkàn ó ń ṣe bí ìgbà tí ò ní fight back
àṣẹrú Ọlọ́run àṣẹbí ṣe ń fa tẹ̀sùbá náà ní ń fa òṣèlú ayé ọ̀dọ́gbọ́n sọ̀rọ̀ ààrẹ títí tọ́lọ̀ ń fi wá dá padà síbẹ̀ ìgbọ́ padà síbẹ̀ lọ́mọ ádámọ̀ ń bọ̀ ni bá dánwò bá kàn ọ́ tọ́ ọ bá jókòó pé tó Ọlọ́run ó gbèjà wa wàláhì Ọlọ́run lè máa wẹ̀ dáníran ọba tó jẹ́ pé kullu ni'matin minhu wa fadlu wa kullu nikmatin minhu wa adlu la yus'alu amma yaf'al wa hum yus'alun. ẹni Ọlọ́run di àdánwò sí lọ tí ń rẹ́ lura wọn Ọlọ́run fi ń sọlá ni ẹni tí ó sì rádánwò ọlá náà ní lọ́dọ̀ Ọlọ́run ètò tẹ̀wọ̀ lọ́rùn ló fi dákẹ́ ló ń wòran ọ̀sọ́ Ọlọ́run dìbò yí ẹ̀ tí ó sọ kalẹ̀ bó bá jẹ́ pé àdánwò ọmọ challenge ẹ̀dá láyé ni a sì láyé máa ti dá àlìjánà nìyẹn àlìjánà ni ò ti ní sọ̀tà àlìjánà ni ò ní sí challenge àlìjánà là ní gbéra wa lẹ́sẹ̀ àmọ́ láyé tá à ń bẹ́ẹ̀ yí ọmọ ṣẹlẹ̀ ìwọ wẹ́ máa Sanusi ọlọ plan ọlọ re-strategize nínú ayé ó máa ń ṣẹlẹ̀ ńgbà míì on wa mọ́tò lọ ní one way trailer wa overtake pàdé ẹ̀ má claim right ní moment yẹn tètè claim gbó ẹni ó ju ni lọ lè ju nínú síbi tó fẹ́ agbára ìjọba ni wọ́n fi bàjá wọ́n lè kú nípò ìjọba ó gbà fọ́lọ́run wọ́n ní kó máa lọ ìlú kan kó máa lọ gbé bẹ́ẹ̀ àwọn tó bá níṣẹ́ ẹ̀ ó gbà fọ́lọ́run kò wá dákẹ́ sábẹ́lé ó ń re-strategize òun náà ń fight lábẹ́nú ìrònú kí ló kàn ọlọ́gọ́dé àsìkò òbò pé bíbò míì bá ti dé bọ́ bá ti gbélé ikú mbẹ́ òun ọ̀rọ̀ náà lọ. ìwọ náà plan ayé ẹ̀ nígbà tádánwò dé ni ọkàn jókòó kábẹ́ lẹ́nu sunkún níbẹ̀nú àwọn èèyàn wa ní àárẹ̀wá tádánwò bá kẹlòmíì tó bá fọ́ lójú ìjọ́ kejì ni ó ti mú ọ̀pá tí ó ti mọ tọrọ bára pító ibi Ọlọ́run kádàrá pé wọ́n bá rò òun ni Yorùbá ò sun ẹkún títí ojú ìta ọ̀fọ̀ ojú inú ó tún fọ́ ojú inú tọ́tún sẹ́kù fún òtò fọ́ kò wá ní sílẹ̀ aká tí ó fi ronú mọ́ nítorí náà ọmọ ìyá mi máa strategize nínú ayé aláìníla aká òpònú gbèrè afọ́núfọ́ra ní òrònú pẹ́tò àdánwò tó ti kàn ń báwọn ṣe máa bá lọ náà nì kì í ṣe pé kọ́ ọ máa ṣe nǹkan tó takò òfin but you need to fight for yourself. Every man is the architect of his own fortune. Your fortune is on your hand. Nobody will fight your war for you like yourself. Fight your war. If you see someone telling you that this war belongs to God, it's God that will fight it. Tell the person that, yes, I will first fight the war. Then my God will support me. Your God will only support you. Oh, lè sọ yí pé Ọlọ́run ní ó bá mi jagun fún wọn náà kó má gbéra. Ibi ọba tí ń jagun lọ lọ́lọ́run ó ti support ẹ̀. Àmọ́ kó wá dákẹ́ sójú kan, àfa ní òpònú afọ́núfọ́ra ní ó sọrú ẹ̀. Ọmọ ìyá mi ẹ̀kọ́ kejì tó wà nínú ọ̀rọ̀ Emma Sanusi adamallahu ayatahu wa dawlatahu. Ẹ̀kọ́ kejì tó wà ńbẹ̀ Emma Sanusi sọ̀rọ̀ kọ́pì. Yorùbá ní wọn kì í forí wórí mọ́ òye. Má pé nítorí pé Sanusi ṣe tiẹ̀ Ọlọ́run dá padà níwọ náà wà ń ta gbogbo ohun tí Ọ̀yọ́ ta láyàláyà tó ń kankan sí ń bẹ lọ́wọ́ ẹ̀ tó ń lò. Wàláhì tó bá bọ́ Ọlọ́run lè má dá ọ padà. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní bóńkálukú ṣe yan orí. Number 3 lára ẹ̀kọ́ tó wà lára ìpadàbọ̀ Sanusi tó bá wà níbi kan táráyé tó bá ń sọ òdodo tó dodo ẹ̀ ò ní túmọ̀ sí wọn táráyé fẹ́ sọ ẹ́ lẹ́nu tí wọ́n fẹ́ sọ ń súná bú ntọ́jà ni kí wọ́ gangan kó háìjà rẹ̀ farapamọ́ fúngbà díẹ̀ bọ́ ọ bá farapamọ́ fúngbà díẹ̀ wọ́n padà mọ iye Sanusi kọ́ ló gbéra ẹ̀ pamọ́ fúnra Ọlọ́run lọ́lọ́ fi pamọ́ nígbà Ọlọ́run fi pamọ́ tí ó dá padà ń sìn ẹ rí bó ṣe dàbí ìgbà tí ọjọba rí. ẹ wo adúrú yìí ẹ wo àpọ́nlé ẹ wo báwọn ọmọ Kánò ṣe jáde àwọn náà wọ́n sì ń sọ nígbà pé sódìdí ọba máa ń dá sọ́rọ̀ ìjọba ni ebo ti kúrò ní Central Bank kíní tó ń wí kí lọ́kàn ọba pẹ̀lú ọ̀rọ̀ ìjọba àbálọ àbábọ̀ gbogbo wọn ní ọ̀rọ̀ jáde tí wọ́n wá fìdùnnú hàn pé ẹyẹ ni àwọn fẹ́ nìyí mi sọ pé àwọn kan ò fẹ́ ti kejì náà o torí bó ṣe lè wù káyé ó le tó ọ̀rẹ́ ó léèyàn tiẹ̀ ọ̀tá náà ó léèyàn tiẹ̀ kódà ẹni ó lù yá ẹ̀pá lọ́jà yóò ní sọ̀pọ̀tà o ìyá tó bí inú ló lùpá láàrin ọjà yóò tún ní sọ̀pọ̀tà ètò Ọlọ́run lórí ayé nìyẹn tí ń jẹ èṣù lọ́wọ́ ò mọ yẹ ẹni tí ń jẹ sùúrù lọ́wọ́ tí màá bó ṣe dùn tó ẹni tí ń wò lókèrè ni ó máa wá ilé sùúrù kiri ọmọ ìyá mi oore tí ń bẹ lọ́wọ́ ẹ ènìyàn kì í sábà mọ iye oore tó bá ti tẹ̀ wọ́n lọ́wọ́ èyí tó bá bọ́ lọ́wọ́ wọn lènìyàn sábà mọ iye Ànábì ní ahasinu jiwaran ní amalayi aleikum wala tunafiruwa
فَكُلَّمَا زَالَتْ عَنْ قَوْمِي فَعَادَتْ إِلَيْهِمْ. Make a very good use of Almighty Allah's favors in your life. Never you let it escape from your hand. Very few are those whom it will escape from the hand, they will still find it back. Very few of them. Allah. Bórí Ọlọ́run bá bẹ lọ́wọ́ ẹ má jẹ́ ọbọ. Dìmú dáadáa. Díẹ̀ nú èèyàn lórí Ọlọ́run ọbọ lọ́wọ́ ẹ tí ó tún rí padà. Allah. Yẹn ibi mo wà yóò nítumọ̀. Bí kíní kan bá ṣe, òun ṣe tán òun, tán bá lóun náà. Wàláyé ẹni tí ń jẹ sùúrù lọ́wọ́ ọmọ yẹ. Ahsinu jiwaran ní hamallahi alaykum wa la tunafiru wa. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin ọba Emma Sanusi òun náà gbọ́ Yorùbá. Ọlọ́run jẹ́ mẹ́sẹ̀jì yọ kan lára. Ànábì ní la yuldagul mu'min fi jurrin wahidin marratayn. Ẹni orí ẹ̀ pé àkekèé ò gbọ́dọ̀ gan jẹ. Ejò ò gbọ́dọ̀ bite ẹ̀ lójú the same ihò lẹ́ẹ̀mejì. Bí ó ṣe mọ ní ọmọ Emma Sanusi ọ̀ràn tí àwọn mistake tó náà ṣe. Kọ́ kẹ́kọ̀ọ́ nú mistake tó ti lọ. Onílàáká ìkì repeat mistake kan náà. Ọlọ́run dá àná ká lè kẹ́kọ̀ọ́ tàná fi correct ẹni ká lè fi prepare ọ̀la ni. Allah. Ẹni tàná ò bá kọ́ lẹ́kọ̀ọ́ tó ń repeat mistake lẹ́ni ọ̀la ò ṣú ọ̀fun. Allah. Bàbá wa Emma Sanusi mọ bí Ọlọ́run fún yín orí ọlá lẹ́kù sí. Nígbà ẹ bá lo 100 ọdún tẹ́ ẹ tún lé ń bẹ̀ tẹ́ ẹ wá sọ pé Ọlọ́run mi ó tó gẹ́ Ọlọ́run wà ní máa bọ̀ pẹ̀lú àlàáfíà. Àmín. Àmọ́ o ẹ lọ sọ àwọn mistake yìí. Ẹ má jẹ́ kí mistake yẹn ó tún repeat ara ẹ̀. Gbogbo ẹni tí ń bẹ láyé tí wọn náà bá ní problem tó bá mi bá gbàdúrà rẹ flashback to your mistake. Kí ni mistake tó ṣe? Try láti correct ẹ. Wọ́n tún dúró ní dúró pé kò sí tẹ́nìkan ó lè ṣe fún mi. Bébé mi tán ní padà náà ni mo tún padà yìí. Bébé mi tán ní gòkè náà mo ti gòkè yìí. Ọmọ Ádámọ̀ burú. Wọ́n lè jẹ ẹ̀fọn lásán lè já bàálù bọ̀. Allah. Ènìyàn lè jábọ́ nígbà ìmọye tọ́lọ́hùn tẹ̀ ní wó bẹ́ẹ̀. Adúpẹ́ fọ́lọ́run lórí ọ̀rọ̀ Emma Sanusi. Ẹ wá rí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́jọba ayé. Mákùlù máa. Ó bẹ̀rẹ̀ látòrí president. Yàtà máa nà Ó fi dórí governors. Ó fi dórí senators. Ó fi dórí rep. Ó fi dórí àwọn alága council. Ó fi dórí àwọn alága board and parastatals. Ó fi dórí àwọn ministers. Bágbára bá ń bẹ nínú tí mo intoxicate ju ọtí lọ. Power jẹ kan. Agbára máa ń gún yàn gan. Ọpọlọ láti lè kí agbára yẹn mọ́lẹ̀ pé má mú mi ṣìṣe náà fi ń pèèyàn ní good leader. Allah. Tó bá ń bẹ lórí ipò ọlá àwọn tí ó rí òfin owó àrífín àwọn tí ó fẹ́ wọ nílẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Nítorí wà burú bẹ̀ ni pé tọ́lá bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tó o bá protect ọlá yẹn against àrífín ayé yẹ̀yẹ́ ipò yẹn mẹ́ ẹ lọ́wọ́. Allah. Tó bá ń wòran tí ń yẹ̀yẹ́ ipò mẹ́ ẹ lọ́wọ́ wàláhì ipò yẹn padà yẹ̀yẹ́ ìtàn wa ní kọ́ńtọ́ dáa nípa ẹ̀. Àmọ́ gbọ́dọ̀ fọpọlọ ṣe. Àwọn kan bẹ nínú ayé tó jẹ́ pé fọ́tò ìbànújẹ́ wọn á jókòó sí ọ ní gímú báyìí. Ìwọ lọ́wọ́ àfọgbọ́n ṣe. Ń bẹ nínú èèyàn tó jẹ́ wípé yóò ṣe ń tó burú jù láyé yàtọ̀ fọ́daràn o. Ẹni tó jẹ́ kírímínà tọ́jọ́ daràn ń ló lè sábì kan bọ́ọ̀bì kan tí ó mọ̀ wá wò. Bó bá ń jọ owó ọlọ́pàá bá tẹ̀ ń tọ́lọ́pàá òwì náà ni pé bí kinní kan bá pẹ́ láyé ẹran ògún ni. Ntọ́lọ́pàá padà yìí fún àsanwó padà tí ọbọ̀ ṣe sá lọ tó yìí. Ẹ̀yin èèyàn wa kí ni èrò tiyín àti pé kí lẹ̀kọ́ tẹ̀yin gan rí kọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Emir Sanusi Lamido Sanusi yìí? Ẹ máa bá mi sọ sí comment, ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, ẹ like, ẹ comment, kẹ́ sì máa bá mi share káàkiri orí ayélujára. Ẹ ṣé púpọ̀.